àṣàn dá aṣọ ìwọ náà ń dá tó bá fi tiẹ̀ rẹ̀ rù kí ló fi tiẹ̀ rù. ẹ̀yọ́ àtàrẹ kátó ní kó gbé ìṣẹ́ lọ lọ́yọ́ parẹ́ mọ́ lọ dání. gbogbo tó bá lè wulẹ̀ kọ́ jẹ́ kú tẹ́ǹpà mọ̀mí ní dédé kún rẹ̀ kílùkúlù kún máa wá gba ipò náà. làwọn ajídìlì sọ̀lẹ̀ ha ilá ọjà wàhámàdà wàhámàní ilá ọjà wàhámàdà wàhámàní. bẹ́ẹ̀ bá pariwo aláwọ̀ àpamọ́ sí oore tí ò sílẹ̀ sílẹ̀ yóò sì dé bá. mo dàdó sí àṣírí àwọn tàná. Hasabutu nafsi. Dókòó ọlọ́run. Hasabutu nafsi. Dókòó ọlọ́run. Àjànàkú kọjá forí nǹkan fìrí. Hasabutu nafsi. Sírò làṣírárì máa yóò tájú ilé yìí làbúrà. Bàbá àmàṣà tàná gbé kéde òǹkalẹ̀ fún àmàṣà tòní. Lábàá ìdílé sọ̀lẹ̀ máa. Nàbí yìí ọlọ́run ló mọ iye mílíọ̀nù tó ti bọ́lẹ̀ lára Khalifa. Ìyá bàjá iye ọ̀bàdà wà hàmánì. Ní ti torí ìta ni ní ti torí ó ṣe ọlọ́run Muhammadu. Ìyá bàjá iye. Ìfẹ́ ànábì náà ni Khalifa pé. Ìyá bàjá iye ọ̀bàdà wà hàmánì. Táwọn tó bí yín tí wọ́n ní òun náà lè fi sẹ́kù. Ẹ wá náà bí àpà. Ìwà dàbí pé kò sí tẹ fẹ́ fowó ṣe kí ni bẹ̀ láyé tí ò ní tán ọ̀gá dánbó wà á dánbó bíyà. Ọ̀gá dánbó wà á dánbó bíyà. Ẹ bá mi wí. Ọ̀gá dánbó ó gbà wà á dánbó. ọjọ́ ṣe níbi tó ti yẹ kó kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. Ọ̀gá dánbó. Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tí ń bẹ òní bẹ mọ́jọ́ kan. Láwọn àjèjìlì sọ̀rọ̀ ha. Àwọn tá a jọ kọ́ńtà wọn yìí lónìí. Lánàá wọn bẹ àmàlódé wọn sí mọ́. Láwọn àjèjìlì sọ̀rọ̀ ha. Ẹni pa àwọn ọlọ́rẹ̀ yìí náà wá gbèsè ní ẹ̀sìn kú ń bẹ̀. Láwọn àjèjìlì sọ̀rọ̀ ha. Àti ilé iṣẹ́ ìwò náà sì ń tàbá. Àti ilé ìbòrí ìtùlà àmọ́rí ṣéwù ìdásálà àti ilé wa. Bàbá wa àmàṣà tó níwọ̀n pàbí kan jẹ́ mbẹ́. Ìtẹ́lẹ̀ mi wá kiri pé àti ṣéwù náà sì wà àti ṣéwù sàlá àti èwo ló jura wọn lọ. Èwo bàbá rẹ tó mú àwọn méjèèjì. Ìjánu ẹsìn kìí ṣe dédé ẹnu adìẹ. Láwọn àjèjìlì sọ̀rọ̀ ha. Bẹ́ẹ̀ bá lóun bẹ́ẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ nínú rédíò. Yọ̀pá rédíò tiẹ̀ jẹ́ tẹ́lẹ̀ bí ó sì máa sọ̀rọ̀. Láwọn àjèjìlì sọ̀rọ̀ ha. Yorùbá ìnáwó ìbọn ọmọ kọta rẹ̀ nílé. Kí n tètè lọ bí tí mo fẹ́ lọ. Àdúrà ń bọ̀ wá lẹ́yìn fún Khalifa. Ẹ dákun torí Ọlọ́run, àwọn oníṣúfí wọ́n ń bú wa púpọ̀. Wọ́n ń fi gbogbo tí è ṣe tiwa, wọ́n ń fi ń kàn wá nítorí wípé a ti lẹ níbi mímọ́. Ilẹ̀ níbi mímọ́ yẹn ìjẹ́ ká ìmọ̀ yẹn nǹkan máa wọnú ayé wa. Àwa ríra wa wípé gbogbogbò láfi ń ṣe fàáyí lónìí. Èmi ni ṣéwù ṣéèkè tí ń pera rẹ̀ ní ṣéwù. Mukadaru tí ń pera rẹ̀ ní mukadamu. Kàtífà tí ń pera rẹ̀ ní khalifa. Ìtọ́ yẹ ká mójútó níbẹ̀rù Ọlọ́run. Ẹ gbogbo àwọn bàbá
fi lọ bọ́lọ̀ wọ́n sì pàṣẹ nínú ilé Ọlọ́run àwa ti há oyè mẹ́rin tán oyè nìkan là ń jẹ àyùbá ti fẹ́ bẹ̀rù Ọlọ́run àwọn ẹni Ọlọ́run wọn a máa sunkún púpọ̀ pẹ̀lú àyà Ọlọ́run tó sọ fún sẹ́lá Muhammadu sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá ti yòókù sí Ọlọ́run kò ní ìlú lọ́dún dáadáa o. sallallahu alayhi wa sallam. A'udhu billahi minash shaitanir rajim. Wa man yuhinillahu wa ma lahu min mukrimin. Inna Allaha yaf'alu ma yasha. a'udhu billahi minash shaitanir rajim. wa man yuhinillahu fama lahu min mukrimin. Ọlọ́run ní gbogbo ẹni èmi Ọlọ́run bá ti yẹ̀yẹ́ kò sẹ́ni tó lè pọ́n alẹ́ mọ́ láyé. fama lahu min mukrimin. Gbogbo ẹni èmi Ọlọ́run tí ń bá dọ̀tí rẹ̀ kò sẹ́ni tó lè mọ ọmọ láyé. man yuhinillahu fama lahu min mukrimin. Man yuhinillahu fama lahu min mukrimin. Inna Allaha yaf'alu ma yasha. Ó ti wọ Ọlọ́run ní ìmọ̀ sọ́lá rẹ̀. O lè wà nípò wìláyà láàárọ̀ kó sì dọ̀sán kó sì kú mọ́ tàkàfẹ́ra. man yuhinillahu fama lahu min mukrimin. Ayọ̀ wa ti pọ̀ jù mùrárẹ̀ mùrádọ́ngbọ̀rọ̀ wa ó ti pọ̀ jù kò já dá Ọlọ́run mà kò já mà wípé kò sí ntọ́lọ́run ò lè ṣe láàrin ìṣẹ́jú kan sí méjì àṣẹ Ọlọ́run bó bá ní kí nǹkan máa ṣe yóò máa ṣe àṣẹ Ọlọ́run tó bá ní kí nǹkan máa ṣe kò ní í ṣe. Sayyidina Abubakar radiyallahu ta'ala anhu. Alubarika Umura and Hajj Service fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé iléeṣẹ́ wo la máa bá lọ. Barikatul Barakati lil hajj wal umrah. Iléeṣẹ́ àlùbáríkà hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí Mẹ́kà. Umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé. Tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà. Gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí títí dọ̀hùn. Gbogbo ẹ̀ ti wà nínú ètò. Ilé gbígbé ni, ziyara ní lílọ ni. Kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́. Àdéhùn ló jẹ wọ́n lógún. Tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe. Lílọrí àbọ̀rẹ́ ni yóò já sí. Àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ. Wípé tẹ́ ẹ bá bá wọn lọ, ìrọ̀rùn ló máa já sí. Títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services. Installment payment is allowed. Iléeṣẹ́ àlùbáríkà wà ní number 11B Amadu Close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos. Tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090. Àlùbáríkà ìwọ là ń bá lọ o. ẹ bá mi wú dẹ dáadáa. radiyallahu ta'ala anhu. Baba Khalifa Amasa wọ́n gbé omi méjì kalẹ̀ Sidi Abubakar. Ìkan dùn, ìkan kóró. Wọ́n wá pé gbogbo àwọn èèyàn kó máa wá tọ̀ wò. Omi tí wọ́n gbé kalẹ̀ yẹn Sidi Abubakar radiyallahu ta'ala anhu. Àwọn èèyàn wá rí pé ìkan dùn, wọ́n rí pé kan kóró. Àtàárọ̀ ni Abubakar ti gbé kalẹ̀ nígbà tí ó sì fi dalẹ̀ èyí tó dùn látàárọ̀ ó sì kóró padà. man yuhinillahu fama lahu min mukrimin. Èyí tó kóró látàárọ̀ yẹn gbà tí ó fi dalẹ̀ ó ti padà di tó dùn. inna Allaha yaf'alu ma yasha. Control million láàárọ̀ ó sì dọ̀sán kó lòlò sí. inna Allaha yaf'alu ma yasha. Abu Hurairah radiyallahu ta'ala anhu. ẹ bá mi wí bẹ̀ torí Ọlọ́run. radiyallahu ta'ala anhu. Ládàtà jọmọ
máa gbà lónìí bí ẹ bá farabalẹ̀ dáadáa àtẹ̀mí tí ń ké Kùránì àtẹ̀yìn tẹ̀ ń tọ́ tẹ̀ farabalẹ̀ dáadáa kan náà lájọ máa ní. kì í ṣe kága máa hó nìkan ìhòòhìn yóò jẹ́ ìbálẹ́jọ́ ọkú fàáfà tí wọ́n fọ́ fún jọ àkíyàmá tí wọn ò bá rí tó yẹ kí wọ́n rí mú. Abu Hurairah radiyallahu ta'ala anhu. wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ sí ọlọ́run níjọ́ kan àwọn mẹ́fà ọ̀rọ̀ yìí pa mí lẹ́kún púpọ̀ báwọn ti dọ́dún sí ọlọ́run ànábì ti wá sallallahu alayhi wa sallam ànábì rí àwọn ànábì bá gbé ní bodò ìgbà tí wọ́n ṣírí sókè padà ojú wọn ti pọ́n ànábì wọn sunkún. Abu Hurairah náà wá béèrè lọ́wọ́ sí ọlọ́run ìpè ya Rasulullah ya Habiballah ya Safiyallah ya khayra khalqillah kí ló dé tẹ́ ń sunkún ẹ̀rí àwọn mẹ́fà ẹ̀sìn bu ẹkún. Ànábì ní bẹ́ẹ̀ ni Ànábì ní tóbi máa sunkún ní wípé ẹ̀yin mẹ́fẹ́ sàhábí yìí ni àmọ́ mo wá rí nínú yín tó ṣe pé ikú rẹ̀ tí ó padà kú yóò kúkú kèfèrí ni. man yuridillahu fama lahu min mukrimin. àwọn sàábé là ń sọ̀rọ̀ wọn yìí bàbá òkú bàbá yóò tó àwọn sàábé. fama lahu min mukrimin. ọmọ kẹlẹ kan ní mi ọmọ kẹlẹ kan ní mi ẹ máa gbá ní mi bàbá àlè ṣe sàábé. fama lahu min mukrimin. kódà bàbá àlè ò sínú àwọn tábìrì kò sínú àwọn tábìrì. àgbàdo opportunity lásán ni ẹja máa ń wá ara wa kò sí tí o lè ṣẹlẹ̀ láyé kò sí tọ́lọ́mù ò lè yí padà sí bó ti fẹ́ ẹ̀dẹ́kùn torí ọlọ́run ẹ̀yìn ìyá ẹ̀gbọ́n tí ń wí dáadáa. Abu Hurairah Ànábì wá sọ fáwọn wípé mo rí nínú yín yóò kúkú kèfèrí tó bá tó wá kú tán túbọ̀ mú rẹ̀ yóò tó ké Jabal Uhud. Allah. inú lẹ́tí wọ́n gbé wò túbọ̀ mú rẹ̀. Abu Hurairah náà wá sunkún pé Ànábì ó sì dáàbò ẹnìkan nínú àwọn Ànábì ó dáàbò ẹnìkan ni nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà táwọn wà ń bẹ̀. man yuridillahu fama lahu min mukrimin. wọ́n lọ́ máa jẹ́ kí ara rẹ̀ ní sí bọ́kàn rẹ̀ bá ti ń rọ̀ máa ti ń wí tí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ọ̀nà ọmọ kan fún àmọ́ ara rẹ̀. fama lahu min mukrimin. àwọn sàábẹ̀ là ń wí. fama lahu tí wọ́n yá Ànábì. mukrimin. ayé wọ́n jò kótó sí Ọlọ́run. bàbá ta ló jókòó tà Ànábì lọ. sallallahu alayhi wa sallam. bàbá ta ló bá Ànábì sọ̀rọ̀ nù wa. sallallahu alayhi wa sallam. ká farabalẹ̀ nínú ayé ká jẹ́ àríkọ́sẹ̀ eré. Abu Hurairah náà wá sunkún pé táwa ní nínú àwa wọn náà máa ti ń bà wọn ló jẹ́ púpọ̀ ní oúnjẹ àwọn rò pé àbí Abu Hurairah ní àwọn rò pé àbáwọn ni. ìgbà tí ó yà á Ànábì bá ní kó máa lọ ó ṣe Ọlọ́run Muhammadu sallallahu alayhi wa sallam. tùǹbà wọn lọ tẹ ànànà àwọn mẹ́rin nínú àwọn mẹ́fà tí wọ́n ń bẹ lọ́dọ̀ sí Ọlọ́run àwọn mẹ́rin kan bẹ nù wọn àwọn bá kúkú ṣe yìí. sallallahu alayhi wa sallam. ṣẹ́ni pé Abu Hurairah ní ṣẹ́ni bá ti rí ẹ̀yìn àwọn mẹ́rin ó wá kú àwa méjì ó kú ẹ̀mí Abu Hurairah ó sì kú Rajjalu
sahabi rajal. Abu Hurairah wá bẹ̀rẹ̀ sí ní sunkún ní kíkankíkan bẹ́ẹ̀ ha rajalu yìí ó tún sí láwọn ojú òun lọ ó kírun ojú òun lọ ó sì dáadáa nínú ẹ̀sìn ju òun lọ. Ọkà Abu Hurairah wá ń dàrú tó dàbí pé òun ní Ànábì rí nà sí o. Sallallahu alayhi wa sallam. Ẹ yóò bá Ànábì níjọ́ra. Farabalẹ̀ bẹ́ẹ̀ bá yóò bá Ànábì wa là ń yóò bò. Sallallahu alayhi wa sallam. Ẹ máa dúró nira tó bá Ànábì. Sallallahu alayhi wa sallam. Wọ́n ní káwa wá jagun. Wọ́n ò sì rí nà sí wa báwọn kúkú kèfèrí. Bọ́ọ̀ bá fẹ́ kúkú kèfèrí tó fẹ́ fọwọ́ rọ ní kú dáadáa. Báyọ̀ bá Ànábì lẹ́ẹ̀mẹ́ta. Anana ngboya táwọn mẹ́rin kú tí Abu Hurairah wa kò gbé tí kìí sòwò ni Ànábì nà sí báyìí. Ngbọ́dọ̀ fẹ́ fira rẹ̀ hàn tọ́lọ́ fẹ́ dúgbò ara rẹ̀ yẹ fọ́ àlùfíì mulkihi ma yasha. ويحكم ما يريد. Ọlọ́run bẹ́ẹ̀ dúró ara rẹ̀ bó ti tó. Àwọn kan bá wá láti Banu Hanifa wọ́n wá ṣe Islam lọ́dọ̀ Ànábì. Mo fà Ànábì Muhammad bẹ̀ ọ́. Ẹ má jẹ́ kí tẹ̀yẹ ọ́ dàrú. Ẹni rí rẹ̀ pé lè ń bá sọ̀rọ̀. Bọ́ọ̀ bá ti gbọ́ yé. Alubarika Umura and Hajj service fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé iléeṣẹ́ wo la máa bá lọ. Barikatul Barakati lil hajj wal umrah iléeṣẹ́ àlùbáríkà hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí mẹ́kà umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí dídí dọ̀hún gbogbo ẹ̀ ti wà nínú ètò ilé gbígbé ni ziyara ní lílọ ni kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ àdéhùn ló jẹ wọ́n lógún tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe lílọrí àbọ̀rẹ́ ni yóò já sí àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services installment payment is allowed iléeṣẹ́ àlùbáríkà wà ní number 11B amadu close maikan bus stop ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090 àlùbáríkà ìwọ là ń bá lọ o.